tún dé o. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. èrò aráyé lónìí. làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. èrò aráyé lónìí. ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. èrò aráyé lónìí. 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 Ẹlẹ́dùmarè ọba ọ̀dádá ti dá tún dá wa dáadáa sórí ọ̀dà ńlá ayé tó ní a máa dá kìlúkìlú tó ní ká máa ṣe kíni ká máa dá gbẹ̀gbẹ̀dùgbẹ̀ ọba tí ó jẹ́ kó ṣeéṣe fún wa tí a tún dágbére ń wòye àná a tún láǹfààní àti padà wá sí orí ètò ọ̀hún fún tòní èyí náà ni ọjọ́ Jímọ̀ olóyin mo gbàgbé fìlà mi sílé lónìí ránṣẹ́ sí ó ní mi ìṣe nílé lọ sí Jímọ̀ lónìí báyìí kí ló dé wà lọ kí ránṣẹ́ sí àbí bẹ́ẹ̀ ni bóyá kì í sì pé fóònù nọ́mbà rẹ̀ kó mọ máa sáré forí ara rẹ̀ rìn wọ́n kí gbogbo àwa mùsùlùmí ayé wípé àtúnkù báríkà Jímọ̀ ọjọ́ ńlá tòní o lágbára Ọlọ́run bá mi dùn àrẹ ojú wa mọ̀ rí ọdún ni a máa fi ọdún yìí dún ní agbára Ọlọ́run bá mi dùn àrẹ wọ́n tún kí wa o ní ìkànnì Jígí Alára tẹlifíṣàn tí ẹ ti máa ń láǹfààní àti gbọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ọ̀kan nínú àwọn ètò ọ̀hún náà tún rè o ètò tá a pè ní Koko inú ìwé ìròyìn tí ó ń jáde lójoojúmọ́ níkànnì Jígí Alára àtàwà yìí ìkànnì wọn náà tún rè oríṣiríṣi ètò pọ̀ wọ́n pọ̀ lọ́jàrá tí ẹ ti mọ̀ àmọ́ níkànnì Jígí Alára tẹlifíṣàn wọ́n tún kí wa káàbọ̀ sórí ètò ńlẹ̀ kan sí o ẹ tún gbádùn wa bí èbó ṣe ń gbádùn ṣé sìgá ní kí n gbádùn tí kì í ṣe ṣé wọ́n ti délùú èbó ni. ọjọ́ kan náà ṣáà lọ. ẹ lọ bọ èmi tiẹ̀ ti lọ lójú omi dáadáa ń tèmi. àwọn táwọn ò sí lọ lójú oorun mo máa ń dé láàárọ̀ àwọn ò fẹ́ lọ lójú oorun èmi ò lọ ilé pẹ̀lú báyìí. ó lọ èmi ò lọ ẹ tí ó bá kọ́kọ́ lọ lójú ayé yóò kọ́kọ́ lọ lójú oorun. ìrọ̀ tó lójú oorun yẹn lè ní òfẹ́. kí Ọlọ́run Èdùmàrè kí ó ṣàánú wa náà ní oṣù. ẹ má gbàgbé wípé lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ pátápátá lẹ ti láǹfààní àti wò wá kedere o lórí YouTube a wà ń bẹ̀ lórí Twitter ẹ láǹfààní àti wò wá ń bẹ̀ lórí Facebook lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ pátápátá ẹ láǹfààní àti máa wò wá o lórí àwọn ètò wa lóríṣiríṣi níkànnì tá a wà yìí ẹ má jẹ́ gbogbo lọlé olóró Olúwaṣeun ní orúkọ tí èmi jẹ́ o Adeoye ló kọ fádà tèmi mú tún kí wa káàbọ̀ sórí ètò ọ̀hún láìpẹ́ a tún máa já gbogbo ẹ̀ lẹ̀ bí ìgbà tí èèyàn ń já àpò ẹ̀wà ọ̀yá ìyá wa aráàlú èbó bá kí àwọn ará Nàìjíríà. èmi náà ń kí yín wípé a kú Jímọ̀ fún ti tòní ẹ̀mí wa ṣọ̀pọ̀ ẹ̀ láyé nínú ìdẹ̀ra àti ìrọ̀rùn náà máa ṣe orúkọ tèmi òun náà kò yí padà ló wá Funmilayo Adesewo ní orúkọ mi. kò yí padà lóòótọ́ ọkọ rẹ ti ń gbọ́dọ̀ tó kọ ló pé Ọlọ́run láì lè yí padà ọkọ rẹ náà yí padà báyìí ọpẹ́ ní fún Ọlọ́run. lónìí àtúnṣe bá a ṣe máa ń ṣe o ìwé ìròyìn méjì gbàǹkangbàǹkan náà ni ó wà lọ́dọ̀ tèmi bí mo ní ìwé ìròyìn The Punch bákan náà ni mo tún ní ìwé ìròyìn Vanguard lójú ewé àwọn ìwé ìròyìn àwọn kókó náà la fi máa ń bẹ̀rẹ̀ o lẹ́yìn kókó a wá bọ́ sí abala láti máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kẹ̀tẹ̀pẹ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn The Punch gbàgàdàgbàgàdà ni mo rí o níta gbangba ìwé ìròyìn The Punch lónìí níbi tí wọ́n ti sọ pé àwọn èèyàn fa ìbínú yọ àbí tí eléèbó bá pè nǹkan ní outrage bí ìgbà tí inú ti gbìyàn kọjá làkàn wọ́n ní àwọn èèyàn fa ìbínú yọ látàrí bí ìjínigbé bí ó ṣe wá di lemọ́lemọ́ ní agbègbè wa pàápàá jùlọ ní olúùlú wa Àbújá ní orílẹ̀-èdè wa Nàìjíríà gbàgàdàgbàgàdà ni mo rí ìròyìn ọ̀hún ní ojú ewé ìwé ìròyìn The Punch tí ó jáde fún tòní àwọn ìròyìn kan náà tún wà lábẹ́ òṣùgbọ́n tí ó bá tó abala tí a ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kẹtẹpẹ sílẹ̀ ẹ láǹfààní àti gbọ́ àwọn ìsọ̀gbè ìròyìn ọ̀hún o inú ìwé ìròyìn The Punch ni mo ti rí kókó àkọ́kọ́ ọ̀hún láàárọ̀ òní. ìwé ìròyìn méjì òun náà ló wà lọ́dọ̀ tèmi náà fún kókó inú ìwé ìròyìn ti tòní mo ní ìwé ìròyìn Daily Times àti These Days inú ìwé ìròyìn These Days òun ni mo ti máa bẹ̀rẹ̀ níbi tí Wike tí ó ti sọ fún àwọn tó ń ṣiṣẹ́ níbi àwọn àkànṣe iṣẹ́ tó ń lọ lọ́wọ́ ní ìlú Àbújá ní gbèdéke ọjọ́ keje oṣù kejìlá láti parí gbogbo iṣẹ́ àgbàṣe náà. inú ìwé ìròyìn The Punch náà ni mo tún ti fẹ́ mú àkọlé ẹlẹ́ẹ̀kejì o níbi tí wọ́n ti sọ pé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ti ka àwọn tí wọ́n máa ṣojú wọn o níbi ìdúnàdúrà kan tí wọ́n fẹ́ ṣe lórí owó oṣù tó kéré jùlọ kan tí wọ́n sọ pé yóò gbìnà yá o nínú oṣù kẹrin ọdún tá a wà yìí o inú ìwé ìròyìn The Punch ni mo ti rí àkọlé ọ̀hún
láàárọ̀ òní o. lórí ẹ̀tọ́ ọmọ ènìyàn ilé-ẹjọ́ pàṣẹ pé kí ọlọ́pàá san mílíọ̀nù lọ́nà 50 náírà owó ìbanilórúkọjẹ́ fún ìyàwó Abíọ́lá. kí Ọlọ́run Èdùmàrè kí ó máa ṣàánú wa náà. ìròyìn tí ó ń jà ràn ìròyìn lọ́wọ́ tí kò fi bẹ́ẹ̀ múnú èèyàn dùn náà ni eléyìí tó ṣẹlẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí nílùú Ìbàdàn níbi tí wọ́n ti sọ pé àwọn èèyàn gbẹ̀mí mì níbi ìdúngbàmù kan tó ṣẹlẹ̀ lágbègbè Bódìjà ńbàdàn. Wọ́n ní ìdúngbàmù ọ̀hún ni wọ́n sọ wípé àwọn èèyàn tí wọ́n ti gbẹ̀mí mì látàrí ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n sọ pé wọ́n ti fò sókè sí 5 báyìí, 3 ni wọ́n tẹ́lẹ̀, wọ́n ní wọ́n ti tó bí 5 báyìí. wọ́n sì sọ pé agbègbè tí kíní ọ̀hún ti ṣẹlẹ̀ àwọn ọmọ ológun wọ́n ní wọ́n dúró wá ń bẹ̀ ni o wípé inú kẹ̀kẹ́ mọ̀síkẹ́ ẹnìkankan gbọ́dọ̀ ta fílefíle o pé ẹnikẹ́nibọ́dì tó bá fẹ́ gbé mú bí táwa yìí òun gan mọ̀ pé àwọn sójà wọ́n wà nítòsí. inú ìwé ìròyìn The Punch àti gbogbo ìwé ìròyìn tó jáde fún tòní ni wọ́n fi kíní ọ̀hún kó àǹkó láàárọ̀ yìí. This day náà ni mo ṣe wà. Blinken ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ilẹ̀ Amẹ́ríkà yóò ṣe àbẹ̀wò sí ilẹ̀ wa Nàìjíríà, Côte d'Ivoire àti àwọn ilẹ̀ mìíràn. nínú ìwé ìròyìn The Punch náà ni mo ti rí ìròyìn eléyò ìpínlẹ̀ Ògùn ni mo sáré lọ báyìí. wọ́n ní lórí ìgbẹ́jọ́ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí o, wọ́n ní lónìí ní Adébútú àti Abíọ́dún ti ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn àti Adébútú tí òun náà jáde dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party. wọ́n ní wọ́n mọ ibi tí orí ń bẹ́sẹ̀ lọ lórí ibi tí orí ń bẹ́sẹ̀ rè lórí ẹjọ́ tó wà láàrin àwọn méjèèjì lónìí ni o. inú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. a máa dá olú ilé iṣẹ́ wa padà sí ìpínlẹ̀ Èkó. ẹ̀yin wo nu. àwọn náà ni mo fẹ́ sọ. òkè mo rò pé tí wọ́n gbé iléeṣẹ́ jígí alára lọ sí. irọ́ o Federal Airport Authority of Nigeria FAN àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni. má jẹ́ kọ́kàn ẹ̀ kó sókè. inú ìwé ìròyìn The Punch náà ni mo tún sáré wọ̀ ló báyìí níbi tí mo tún ti rí ìròyìn kan níbi tí wọ́n ti sọ pé àwọn ọlọ́pàá wọ́n ní fún pé wọ́n mú lẹ́sì ẹni ẹlẹ́ni o ẹni tí ń ṣe ìyàwó MKO Abíọ́lá wọ́n ní nígbà tí ìyá yìí tí owó ti wọṣọ tó fẹ́ wọ̀ sùn lálẹ́ ni wọ́n sọ pé wọ́n gbìyànjú tó. wọ́n ní àwọn ọlọ́pàá báyìí wọ́n ní ó ti wá di dandan kí wọ́n san owó kan tí ó tó 150 mílíọ̀nù náírà fún ìbanilórúkọ jẹ́wọ́ àti ìtẹ̀tọ́ ọmọ ènìyàn mọ́lẹ̀ fún arábìnrin yìí o. inú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. Nebo mínísítà fún nǹkan àmúṣagbára àti olùdarí ìyẹn vice chancellor fún fásitì ilẹ̀ wa Nàìjíríà ti pè fún àtúnṣe lórí kòríkúlọ̀mù fún àwọn fásitì. inú ìwé ìròyìn The Punch náà ni màá ti máa mú ìròyìn ẹlẹ́ẹ̀kejì o. níbẹ̀ náà ni wọ́n ti sọ pé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lọ́yà kí n pè ní àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ni wọ́n sọ pé wọ́n ti ka àwọn tí wọ́n máa ṣojú wọn o níbi ìdúnàdúrà kan tí wọ́n sọ pé ó fẹ́ wáyé láàrin àwọn àti ìjọba àpapọ̀ lórí ìlànà tí wọ́n fi san owó oṣù tuntun ní orílẹ̀-èdè wa Nàìjíríà. wọ́n ní ṣáájú ìdúnàdúrà sísan owó oṣù tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́ tí ń ṣe minimum wage tí wọ́n ní yóò bẹ̀rẹ̀ nínú oṣù kẹrin ọdún 2024 tá a wà yìí. àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ni wọ́n ti ka àwọn aṣojú tí yóò ṣojú àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà o níbi ìgbìmọ̀ ìdúnàdúrà náà lẹ́yìn tí ìjọba àpapọ̀ tí wọ́n sọ pé wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé tí wọ́n bá fẹ́ ṣe ètò owó oṣù tó kéré jùlọ tuntun fún àwọn òṣìṣẹ́ ìgbìmọ̀ onígun mẹ́ta ni ìjọba àpapọ̀ máa ń gbé kalẹ̀ tí kò sì ní jẹ́ wípé wọ́n fa apá orí kan dá apá kan sí o ní ti ìgbìmọ̀ ti ìṣèjọba Buhari ti ṣe ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan rí tí wọ́n gbé kalẹ̀ ní ọdún 2019 ìgbìmọ̀ onígun mẹ́ta ọ̀hún ni ẹni tí ṣe olórí àwọn òṣìṣẹ́ nígbà náà Ama Pẹ̀pù léwájú ẹ̀. ìgbìmọ̀ náà tún kún fún àwọn ọmọ ìgbìmọ̀ bíi aṣojú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lẹ́yìn tí a ti rí àwọn ọmọ ẹgbẹ́ Nigeria Labour Congress àti Trade Union Congress. bákan náà àwọn òṣìṣẹ́ lẹ́ka ìṣèjọba àti ní ti aládàáni. ìwé ìròyìn The Punch ti kọ́kọ́ sọ ọ́ ṣáájú wípé ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu nínú àbá ètò ìṣúná ọdún 2024 ni wọ́n ti dá àbá owó tí ó tó tírílíọ̀nù kan náírà láti bọ́ bùkátà àtúnṣe owó oṣù tuntun náà àti àwọn nǹkan míì lóríṣiríṣi báwọn. nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. ìjọba àpapọ̀ fi ẹ̀sùn 14 mìíràn kan Emefiele
ìjọba àpapọ̀ ló tún ti fi ẹ̀sùn 14 mìíràn kan gómìnà àná fún báǹkì àpapọ̀ ilé wa CBN Godwin Emefiele. ẹ̀sùn náà ló ti kúrò ní 6 lọ sí 20 àwọn bíi yíyí ìwé owó lílọ́wọ́ nínú ìwà ìjẹkújẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìjọba àpapọ̀ ló ti kọ́kọ́ fi ẹ̀sùn 19 kan gómìnà àná náà tí ó ní ṣe pẹ̀lú 6.9 billion naira kan tí wọ́n ní ó ṣe mọ́kùmọ̀kù. lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n já wá sí 6 pẹ̀lú 1.2 billion naira. àwọn ẹlẹ́rìí 3 tí wọ́n pè wá láti ọ̀dọ̀ Emefiele ló jẹ́rìí tó sì gbé nínú ìgbẹ́jọ́ náà. ní àsìkò yìí Emefiele ni wọ́n ti fi ẹ̀sùn $6.2 million kan. Emefiele ni wọ́n ní ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú Eric Ocheme ẹni tí ó yí ìwé. wọ́n ní ó tún gbé ìwà jìbìtì yìí lé ìyàwó rẹ̀ ọmọlé Margaret àti àbúrò ìyàwó rẹ̀ ọmọlé Makombo lórí nípasẹ̀ fífún wọn ní iṣẹ́ àkànṣe láti tún abala kan ṣe nínú ilé tí gómìnà náà ń gbé ní ìlú Èkó pẹ̀lú owó tó tó 99.8 million naira. ìwà yìí ló lòdì sí òfin ilé wa ti ọdún 2000. agbẹjọ́rò fún Emefiele Matthew Buka San ti béèrè fún àkókò sí láti ṣe àtúnṣe lórí ìpẹ̀jọ́ tuntun náà. adájọ́ àgbà Hamza Muazu ti wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ Ẹtì ọjọ́ 19 ọdún 2024 fún ìgbẹ́jọ́ láti tẹ̀síwájú. ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n sọ pé ó ti fi sọ̀wọ́dẹ́wọ́ oní bílíọ̀nù 2 náírà lé àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n ṣubú lójú iṣẹ́ àwọn ọlọ́pàá tí wọ́n ṣubú lójú iṣẹ́ o. ìlú Àbújá ni wọ́n ti sọ pé ìfilénilọ́wọ́ ọ̀hún ló ti ṣẹlẹ̀ lánàá. ẹni tó ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí rìpẹ́tọ̀ Olúkáyọ̀dé Ẹgbẹ́tókun wọ́n ní lọ́jọ́ bọ̀ àná o ni ó ti gbé sọ̀wọ́dowó tí owó rẹ̀ tó 2.08 billion naira kalẹ̀ o fún àwọn mọ̀lẹ́bí àwọn ọlọ́pàá tí wọ́n papòdà lẹ́nu iṣẹ́ lórílẹ̀‐èdè yìí o láti bí ọdún 5 sẹ́yìn. nígbà tí ó ń fa sọ̀wédowó náà ti lé àwọn tí wọ́n sọ pé wọ́n tó 750 ó lé 5 tí wọ́n sọ pé wọ́n jẹ àǹfààní owó náà lọ́wọ́ ní olúléeṣẹ́ àwọn ọlọ́pàá ní ìlú Àbújá. rìpẹ́tọ̀ ọlọ́pàá náà Ẹgbẹ́tókun ṣe àfọ̀mọ́ rẹ̀ wípé kò sí iye owó tí wọ́n lè fún àwọn mọ̀lẹ́bí àwọn olóògbé yìí o tó lè jẹ́ òdiwọ̀n fún àwọn olóògbé ọ̀hún ká ní wọ́n wà láyé ni. wọ́n ní owó náà jẹ́ ẹ̀tọ́ adójútòfò àti ẹ̀tọ́ ìgbáyé nírọ̀rùn kan tí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà nílé iṣẹ́ tí ó rí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá máa ń ṣe IGP ni tí wọ́n pè ní IGP Family Welfare Scheme Package. ọ̀gá àgbà àwọn ọlọ́pàá náà ní àwọn mọrírì iṣẹ́ àkóso ìlú tí ààrẹ Bọ́lá Tinubu tí ó fi ara rẹ̀ jì fún o láti lè mú kí ayé rọrùn fún àwọn ọlọ́pàá. ó ní òun wá rọ àwọn mọ̀lẹ́bí tí wọ́n jẹ àǹfààní owó yìí o láti lò ó bí ó ti tọ́ àti bí ó ti yẹ. ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ níléeṣẹ́ ọlọ́pàá lẹ́ka ìdójútòfò CSP Lydia Ahmed òun náà sọ wípé ètò sọ̀wédowó náà di èyí tó ṣeéṣe o látàrí ìfọwọ́sowọ́pọ̀ ọ̀gá àgbà níléeṣẹ́ ọlọ́pàá. ó wá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá náà tí ìfarajì rẹ̀ àti ìtọ́nisọ́nà àti ìwà adarí rere rẹ̀ bí ó ṣe jẹ́ èyí tí ó jẹ́ kí sọ̀wédowó adójútòfò náà kí ó wà fún àwọn mọ̀lẹ́bí àwọn ọlọ́pàá náà tí ó jẹ́ kíkiní ọ̀hún kí ó ṣẹnu rẹ̀ fún wọn. inú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní ni mo ti rí àkọlé yìí láàárọ̀ òní o ṣó ní kókó bẹ̀rẹ̀. jẹ́ kí èmi sáré jó àwọn ilé ìmọ̀ kẹ́ tó kúrò nínú ìwé ìròyìn Daily Times. ìjọba ìpínlẹ̀ Sokoto gba ọkọ̀ 70 padà lọ́wọ́ òṣìṣẹ́ kan tó jẹ́ òṣìṣẹ́ fún ìpínlẹ̀ náà tẹ́lẹ̀. ẹgbẹ́ Labour ń gbèrò ìwọ́de alágbára kan tó jẹ́ ti gbogbogbò lórí ìjínigbé àti ètò ààbò tó mẹ́hẹ̀ ní ilẹ̀ Nàìjíríà. ẹ̀ka ètò ìdájọ́ yóò máa tanná wo àwọn ibi tó ṣe gbòógì ní iléeṣẹ́ ìjọba àpapọ̀. lórí ọ̀rọ̀ bẹ̀tà edo wọ́n ní kí ni ìdí èyí tí àwọn mínísítà fi ń ṣe ọ́fíìsì àti ipò wọn lò tí wọ́n bá wà lò ní ilẹ̀ Nàìjíríà. kó tó di pé mo wọnú ìwé ìròyìn Vanguard èyí náà sì ní kókó bíi mélòó kan nínú ìwé ìròyìn The Punch tó jáde fótó ní kí n má ṣàì sọ̀rọ̀ nípa ìdúgbàmù kan tí ó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn níbi tí wọ́n ti sọ pé àwọn tí wọ́n ti gbẹ̀mí mì wọ́n ní wọ́n ti fò sókè sí 5 báyìí
tí wọ́n ti sọ pé àwọn ológun wọ́n ní wọ́n dúró wáńwá tójú wọn rẹ́rìn níbi ìṣẹ̀lẹ̀ náà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́bọ̀ àná ni wọ́n sọ̀rọ̀ wípé àwọn tí wọ́n ti gbẹ̀mí níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún nílùú Ìbàdàn ni wọ́n sọ pé wọ́n ti tún 5 báyìí o tí wọ́n ti sọ pé àwọn sójà tí wọ́n dúró wáńwá pé tí ojú wọn ti rẹ́rìn rárá ni wọ́n sọ pé wọ́n wà bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹni tí ń ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ sí gómìnà tí gómìnà lórí ọ̀rọ̀ ètò ààbò Fàtáì Owóṣeni ni ó sọ̀rọ̀ yìí o nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Ìbàdàn ní àná nínú ìwé ìròyìn The Punch ni mo ti rí ìròyìn eléyìí o bákan náà ni wọ́n ti sọ pé àwọn ọlọ́pàá ni wọ́n sọ pé ó ti di ọ̀nà báyìí kí wọ́n san owó kan tí ó tó 50 mílíọ̀nù náírà fún ẹni tí ń ṣe ìyàwó MKO Abíọ́lá bí wọ́n ṣe lọ tẹ̀ tó ẹ̀ mọ́lẹ̀ inú ìwé ìròyìn The Punch ni mo ti rí kókó ọ̀hún láàárọ̀ òní o bóyá kò bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí ń bẹ̀rẹ̀ kó tó ní pé mo bẹ̀rẹ̀ lọ́dọ̀ mi ń bì. ìwé ìròyìn This Day òun ni ìwé fẹ́ máa bọ́ sínú rẹ̀ báyìí Wike fún àwọn tó ń ṣiṣẹ́ níbi àwọn àkànṣe iṣẹ́ tó ń lọ lọ́wọ́ ní ìlú Àbújá ní gbèdéke ọjọ́ 2 oṣù kejìlá láti parí gbogbo iṣẹ́ náà. Mínísítà fún olú ìlú ilẹ̀ wa Seun ti sọ pé lẹ́yìn gbèdéke oṣù karùn-ún gbogbo iṣẹ́ àkànṣe tí ó ń lọ lọ́wọ́ ní olú ìlú ilẹ̀ wa gbọ́dọ̀ di píparí kí tó di ọjọ́ 2 oṣù kejìlá. Ó sọ ọ̀rọ̀ yìí ní àná nígbà tí ó ń ṣe àbẹ̀wò sí àwọn ọ̀nà tí iṣẹ́ ti ń lọ lọ́wọ́ ní Copilot 2 tí iléeṣẹ́ Julius Berger ń ṣe. Ó ní inú àwọn dùn gan-an ni pẹ̀lú àwọn ohun tí àwọn ń rí ní èyí tí wọ́n lè jẹ́rìí sí pé láti ìgbà tí ààrẹ ti dé kò sí iṣẹ́ tí ó dúró ní ibi gbogbo tí iṣẹ́ ti ń lọ. Ó ní àwọn ibi mìíràn wà tó nílò àtúnṣe ṣùgbọ́n kò ṣeé ṣe láti dáwọ́lé gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan náà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. nínú ìwé ìròyìn This Day òun ni èmi ń bọ́ sí báyìí. Wike fún àwọn tó ń ṣiṣẹ́ níbi àwọn àkànṣe iṣẹ́ tó ń lọ lọ́wọ́ ní ìlú Àbújá ní gbèdéke ọjọ́ 2 oṣù kejìlá láti parí gbogbo iṣẹ́ náà. Mínísítà fún olú ìlú ilẹ̀ wa Seun ti sọ pé lẹ́yìn gbèdéke oṣù karùn-ún gbogbo iṣẹ́ àkànṣe tí ó ń lọ lọ́wọ́ ní olú ìlú ilẹ̀ wa gbọ́dọ̀ di píparí kí ó tó di ọjọ́ 2 oṣù kejìlá. Ó sọ ọ̀rọ̀ yìí ní àná nígbà tí ó ń ṣe àbẹ̀wò sí àwọn ọ̀nà tí iṣẹ́ ti ń lọ lọ́wọ́ ní Copilot 2 tí iléeṣẹ́ Julius Berger ń ṣe. Ó ní inú àwọn dùn gan ni pẹ̀lú àwọn ohun tí àwọn ń rí ní èyí tí wọ́n lè jẹ́rìí sí pé láti ìgbà tí ààrẹ ti dé kò sí iṣẹ́ tí ó dúró ní ibi gbogbo tí iṣẹ́ ti ń lọ. Ó ní àwọn ibi mìíràn wà tó nílò àtúnṣe ṣùgbọ́n kò ṣeé ṣe láti dáwọ́lé gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n àwọn gbàgbọ́ pé lẹ́yìn oṣù karùn-ún kí ó tó tó ọjọ́ 2 oṣù kejìlá ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe yìí ni yóò ti parí tí wọn yóò sì fà á lé àwọn ènìyàn lọ́wọ́ fún lílò.
mínísítà náà ló gbójú agan sí ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin kan tí ó pagidínà iṣẹ́ ní kọ́pà àti igi tí wọ́n gbé dí ọ̀nà báńkì àgbáyé ní road bc. Ó ní kò bófin mu kí aṣòfin kan lo àwọn ọlọ́pàá láti pagidínà iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ tó wà fún àǹfààní àwọn ará ìlú tí ìjọba àpapọ̀ sì fi ọwọ́ sí irú iṣẹ́ bẹ́ẹ̀. Ó wá pàṣẹ fún àwọn agbaṣẹ́ṣe ọ̀hún láti padà sí ẹnu iṣẹ́ wọn kí wọ́n sì rí i pé àwọn parí iṣẹ́ náà èyí tí ààrẹ ń retí láti ṣí nínú oṣù karùn-ún. Ó ní àwọn kò ní fi ọwọ́ hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ mú wọn nítorí iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ ti ẹnìkan bí kò ṣe ti gbogbo. Nínú ìwé ìròyìn Vanguard náà ni èmi tún sáré wọ̀ lọ́ntẹ̀ ní báyìí o. Níbẹ̀ náà ni mo ti rí ìròyìn kan níbi tí ààrẹ Tinubu ti sọ̀rọ̀ wípé ipa yíyọ owó ìrànwọ́ orí epo wípé ó jẹ́ tí ó lé kẹ́ńkà lórí àwọn ọmọ Nàìjíríà. Ààrẹ náà láwọn mọ̀ wípé kíní ọ̀hún pé ó jẹ́ tí ó ṣapá kan jà wọ́n lórí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu lánàá ni òun náà ti fi ìtara rẹ̀ hàn wípé ipa tí yíyọ kúrò owó ìrànwọ́ orí epo petrol ní lórí àwọn ọmọ Nàìjíríà yìí ó ní ó jẹ́ èyí tí ó burú jáì o lẹ́yìn tí ó sì ṣe àkóbá fún ẹ̀ka ọrọ̀ ajé tí kò sì tún yọ ẹ̀ka ètò ẹ̀kọ́ sílẹ̀ bákan náà. Ṣùgbọ́n wá tún fi dá àwọn ọmọ orílẹ̀-èdè yìí lójú wípé ọjọ́ ọ̀la á dára dandan níṣẹ́. Ààrẹ Tinubu tí ó jẹ́ àlejò pàtàkì níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ẹlẹ́ẹ̀kẹrìnléláàádọ́ta rú ẹ̀wò tí ó wáyé nílé ẹ̀kọ́ UNILAG ni ó sọ̀rọ̀ náà. Ààrẹ sọ̀rọ̀ bí bíṣọ̀pù ìjọ àgùdà ti Òwèrì bí ó ṣe fi àìdùnnú rẹ̀ hàn sí owó ìrànwọ́ orí epo petrol bí owó náírà tún ṣe di ọ̀wọ́n gógó. Bíṣọ̀pù ní èyí ti mú kí gbígbé ayé nírọ̀rùn pé kí ó nira o léyìí tí ó ti fa ìbẹ̀rùbojo àti àìnífọ̀kànbalẹ̀ láàrin àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Bíṣọ̀pù náà tún pè fún kí ètò ààbò kí ó gbépọn dáadáa o sí bákan náà ni ó tún tàpá sí ìbùkún tí àwọn ìjọ kan tí wọ́n sọ pé wọ́n fọwọ́ sí o pé kí wọ́n máa fún àwọn tí wọ́n bá jẹ́ akọsákọ tí wọ́n fẹ́ ṣe ìgbéyàwó àbí àbúságbó tí wọ́n fẹ́ ṣe ìgbéyàwó ní tiwọn o. Ààrẹ Tinubu ẹni tí mínísítà fún ètò ẹ̀kọ́ Professor Tahir Mamman San tí ó ṣe ojú fún ó sọ wípé ipa owó ìrànwọ́ epo tí wọ́n yọ náà pé ó jẹ́ èyí tí ó fa ìnira bá ìgbé ayé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí kò jẹ́ kó gbé ìgbé ayé ìrọ̀rùn léyìí tí ó mú nǹkan pakasọ fún àwọn òbí alágbàtọ́ akẹ́kọ̀ọ́ àti àwọn ọmọ orílẹ̀-èdè yìí lápapọ̀. Ìwé ìròyìn Vanguard kọ ìròyìn láàárọ̀ ní àwọn kà fún ní ìkànnì Jígí Alára. This day náà ni mo ṣì wà lórí ẹ̀tọ́ ọmọ ènìyàn. Ilé-ẹjọ́ pàṣẹ pé kí ọlọ́pàá san mílíọ̀nù $50 náírà owó ìbanilórúkọjẹ́ àti títẹ ẹ̀tọ́ ọmọ ènìyàn lójúmọ́lẹ̀ fún ìyàwó Abíọ́lá. Onídàájọ́ àgbà Múdúpẹ́ Ọ̀ṣọ́ Adébíyì tí olú ìlú ilẹ̀ wa Àbújá ti pàṣẹ pé kí Inspector General of Police IGP láti san mílíọ̀nù $50 náírà owó ìbanilórúkọjẹ́ àti ìtẹ̀tọ́ ọmọ ènìyàn lójúmọ́lẹ̀ fún Kòfẹ́sọ̀ Zainab Duke Abíọ́lá, ìyàwó ẹni tó jáwé olúborí nínú ìbò fún ààrẹ June 12, 1993, ìyẹn olóògbé MKO Abíọ́lá fún títẹ ẹ̀tọ́ ọmọ ènìyàn lójúmọ́lẹ̀. Zainab Abíọ́lá ti kọ̀wé ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọ ènìyàn tako Nigerian Police Force Inspector Teju Moses àti Engineer Ibrahim ọmọ ẹni tí ń ṣe IGP tẹ́lẹ̀ Usman Akali Baba. Olùpẹ̀jọ́ Zainab Abíọ́lá sọ nínú àkọsílẹ̀ rẹ̀ níbi tí ó ti ń béèrè fún mílíọ̀nù $500 náírà gẹ́gẹ́ bí owó ìtanràn láti ọ̀dọ̀ olùjẹ́jọ́ rẹ̀ fún wípé wọ́n tẹ ẹ̀tọ́ rẹ̀ lójúmọ́lẹ̀. Aya Abíọ́lá ni wọ́n mú òun pẹ̀lú aṣọ ìwọ̀sùn ìyẹn night gown níbi tí wọ́n ti ń fìyà jẹ òun láti ọwọ́ àwọn ọlọ́pàá tí wọ́n wá láti ọ̀dọ̀ IDP. Ó ní wọ́n ti òun mọ́lé láàrin 20 sí ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2022 láì gbé òun lọ sí ilé ẹjọ́ ní èyí tí ó ń tàbùkù ẹ̀tọ́ òun tí ìwà wọn náà sì lòdì sí òfin. Ṣùgbọ́n àwọn olùjẹ́jọ́ àti àwọn ọlọ́pàá náà ló ti sẹ́ ẹ̀sùn náà nígbà tí ó ń gbé ìgbẹ́jọ́ rẹ̀ kalẹ̀ lẹ́yìn atótónu láti ọ̀dọ̀ igun méjèèjì. Onídàájọ́ àgbà Múdúpẹ́ Ọ̀ṣọ́ Adébíyì wá sọ pé ìtìmọ́lé aya Abíọ́lá láti ọ̀dọ̀ àwọn olùjẹ́jọ́ láì gbé lọ sí ilé ẹjọ́ jẹ́ ẹ̀sùn tó lágbára lábẹ́ òfin sí ẹ̀tọ́ ọmọ ènìyàn.
adájọ́ náà wá ní kí IGP àti àwọn mẹ́ta tó kù lọ tọrọ àforíjì lọ́wọ́ aya Abíọ́lá nínú ìwé ìròyìn méjì tó jẹ́ gbajúgbajà ní ilẹ̀ yìí. inú ìwé ìròyìn Vanguard náà ni mo ti tún fẹ́ mú ìròyìn eléyìí o níbẹ̀ náà ni agbẹjọ́rò Nnamdi Kanu ti ń sọ̀rọ̀ wípé àwọn ò gbé ìgbésẹ̀ tí ó lágbára o lórí bí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí bí wọ́n ṣe kùnà o kí wọ́n ṣe ìgbẹ́jọ́ Nnamdi Kanu. Aloy Ejimakor tí ń ṣe agbẹjọ́rò Nnamdi Kanu tí ó jẹ́ adarí àwọn ikọ̀ Indigenous People of Biafra IPOB òun náà ti jẹ́jẹ́ wípé òun yóò gùn lé ìgbésẹ̀ bí ilé ẹjọ́ tí ó ga jùlọ lórílẹ̀‐èdè yìí Supreme Court bí wọ́n ṣe kọ láti yọ̀ǹda ìwé kan tí wọ́n pè ní certified true copies lórí ìgbẹ́jọ́ Nnamdi Kanu àti láti lè jẹ́ kí ìgbẹ́jọ́ rẹ̀ kí ó wáyé bí ó ṣe yẹ kó wáyé. Ejimakor ni ó sọ̀rọ̀ yìí o lọ́jọ́bọ̀ àná láti ojú òpó X ní kété lẹ́yìn tí ó ṣe àbẹ̀wò sí Nnamdi Kanu tán ní olú iléeṣẹ́ àwọn ikọ̀ DSS nílùú Àbújá. Agbẹjọ́rò náà sọ wípé ọ̀rọ̀ náà ni òun bá adarí ikọ̀ IPOB náà sọ àti òun àti àbúrò rẹ̀ tí orúkọ rẹ̀ jẹ́ Ima Kanu. Ó kọ wípé òun ti parí ìpàdé kan pẹ̀lú Ash MNK àti òun àti Prince Ima Kanu pẹ̀lú ẹni tí ó kọ tiẹ̀ náà jẹ́ Barrister Nnaemeka. Ó ní àkórí ìpàdé àwọn dá lórí bí ilé ẹjọ́ Supreme ti ṣe kùnà lórí ìgbẹ́jọ́ wọn láti fi ìwé ẹjọ́ Nnamdi Kanu ránṣẹ́ sí ilé ẹjọ́ gíga lórílẹ̀‐èdè yìí. Ó wá ní àwọn yóò gùn lé ìgbésẹ̀ ohun tó gíríkì lórí ọ̀rọ̀ náà. Inú ìwé ìròyìn Vanguard tó jáde fún tòní ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. kẹ́kìn sáré fi àwọn ilé ìkádìí ẹ̀ ńlẹ̀ ká tó máa lọ. Blinken ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ilẹ̀ Amẹ́ríkà yóò ṣe àbẹ̀wò sí ilẹ̀ Nàìjíríà, Côte d'Ivoire àti àwọn ilẹ̀ mìíràn. A máa dá olú ilé-iṣẹ́ wa padà sí ìpínlẹ̀ Èkó. Federal Airports Authority of Nigeria FAN ló sọ bẹ́ẹ̀. Nebo mínísítà fún nǹkan àmúṣagbára àti olùdarí ìyẹn vice chancellor fún fásitì ilẹ̀ wa Nàìjíríà ti pè fún àtúnṣe lórí kòríkúlọ̀mù fún àwọn fásitì. Àwọn gómìnà 5 mìíràn yóò mọ ibi tí wọn yóò wà lónìí nígbà tí ilé ẹjọ́ tó ga jùlọ bá gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀. Kó tó wá dípà lọ nínú ìwé ìròyìn Vanguard ló ṣe ní àwọn bíi mélòó kan tí mo fẹ́ sáré mú wá lérè pé níbi tí wọ́n ti sọ pé lórí ìdúgbàmù tó wáyé nìbàdàn iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti sọ pé àwọn tí ó ní létí kínní àwọn ti ṣẹlẹ̀ gan pé wọ́n ti di tàn wá báyìí pé kí wọ́n wá fojú hàn ní àgọ́ àwọn ọlọ́pàá láti mú tẹnu wọn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún o. Bákan náà a ti mú wá bíi kókó tẹ́lẹ̀ ó tún ṣe pàtàkì ká tún sọ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles lánàá ìyẹn níbi ìdíje ilẹ̀ adúláwọ̀ tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Côte d'Ivoire wọ́n ní wọ́n fi ẹsẹ̀ wọn sẹ̀ pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè tí ó gbàlejò kíní ọ̀hún Côte d'Ivoire wọ́n ní ẹyẹ tí wọ́n ó sì ṣàlíbàǹtì ti orílẹ̀‐èdè Côte d'Ivoire pàwọ̀ pẹ̀lú àmì ayò kan sí òdo. Bákan náà lórí ìwé tí Adésínà kọ nípa Buhari Edwin Clark ó ti sọ̀rọ̀ wípé òfútù fẹ̀tẹ̀ ní gbogbo tẹ́ kọ́ nípa Buhari bẹ́ẹ̀ pé ìṣàkóso ààrẹ Muhammadu Buhari fún ọdún 7 gbáko ọ̀hún pé ó kún fún ohun tí ò tiẹ̀ tọ́ pé fífi ẹ̀tọ́ ọmọ ènìyàn dún ènìyàn àti fífa apá kan dá apá kan sí àti fífi sí ọ̀nà kan nínú ìwé ìròyìn Vanguard tó jáde fún tòní mo ti mú gbogbo àwọn ìròyìn ń wá láàárọ̀ ní o lẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ṣe náà ni o kádúpẹ́ wípé tèmi àtúntì parí ẹ̀ síbi tí ó lápẹ̀lẹ̀ fún tòní o. Tí ẹ bá ti wá gbádùn tòní ẹ má gbàgbé àti darapọ̀ mọ́ wa níwòye ọ̀la o ìyẹn níkànnì Jígí Alára ẹ má gbàgbé pé gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ pátápátá lẹ ti láǹfààní àti wò wá kéde ní gbangba o Jígí Alára lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ pátápátá ẹ ṣe tẹ̀ wá bẹ̀ tí ẹ gbọ́ wa Seun Adeoye lórúkọ tèmi ó dìgbà. Adesewo Olúwafúnmiláyọ̀ Adesewo òun ni orúkọ mi káfíńrè pàdé o.
tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. àtúntò arédè pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ni. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. lórí Facebook Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. bọ́ọ̀rù báyọ̀ lókè àkàtà ní àtúndé o. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. èrò aráyé lónìí. làwọn ará ìlú ń sọ ìròyìn sí lóríṣiríṣi. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. èrò aráyé lónìí. ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. èrò